ẹ jókòó sílé màá bọ́ yín màá tún bọ́ yín pẹ̀lú tọmọ bá tún wá tá a bá bímọ tán màá tún máa bọ́ ọmọ ẹ̀yin nìkan dá jókòó sílé àmọ́ wà nǹkan ṣe sí ni àǹtí mi a gbọ́dọ̀ wà nǹkan ṣe sí ni. Yeah. When yeah. 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 When yeah. Yeah. Inú mi. Yeah. Inú mi. Yeah. Yeah. Inú mi. Kí ló ṣe yín? Ogun tó fún mi ni. Kí ló ṣe? Ẹni lẹ́yìn gbogbo ọ̀nà àdábà ìjàre. Èmi ò fẹ́ fojú rẹ̀ jẹ̀ jàre. Kí ni gbogbo eléyìí bá? Ogun tó fún mi ni. Kí ló ṣe fún mi? Wẹ́jẹ̀. Alẹ́ ti kẹ́ra. Ẹ̀jẹ̀ yìí ti pọ̀ jù ọ̀nà mọ́. Ẹ wo èmi ò fẹ́ gbogbo eléyìí o. Alẹ́ ti kẹ́ra jù sẹ́. Ìjọ́ tèmi sí ìlú ìmúlẹ̀. Ìyọ̀ mélòó ló gbọ́ ta ló rẹ́jẹ̀ lára mi. Ṣáàmì mi má jẹ́ kí n kú. Ẹ̀ẹ́dẹ́gún. Èwo ẹ má máa pariwo jàre àwọn aládùúgbò máa gbọ́. Ẹ dìde àwọn máa wọ yín lẹ̀. Ó yá ẹ̀rìn. Aládùúgbò máa wò wá o. Ẹ dè rí. Sister Weni, mo rò pé mo ti ṣe iṣẹ́ tẹ́ gbé fún mi, but mi ò gbọ́dọ̀ má sọ nǹkan tó wà lọ́kàn mi fún yín, because I'm highly disappointed in you, and I will tell you why. Kò kọ́kọ́ sí reason fún yín láti ṣẹ́yìn. In fact, constitution Nigeria go fàyè gbà kí ló dé tẹ́ ò lè prevent ara yín débi pé kẹ́ má lóyún tó fi wá lọ ṣẹ́yìn. Dangerous. I'm gonna fi ẹ̀mí ara ẹ̀ ó fi lù. Anyway, lẹ́yìn ìgbà tí mo fọ inú tẹ́ni kí n bá fọ tán a ṣe kúnlẹ̀ ní gbogbo ẹ̀ mọ́, ṣùgbọ́n mo get to know pé miracle ni nìkan ló lè fi bímọ bó ṣe wà ẹ́ kò lè bímọ mọ́ láyé tó máa fi kú. ilé ọmọ yẹn ti bàjẹ́ beyond repair, so kò sí nǹkan tá a fẹ́ ṣe. Doctor, ẹ jọ̀ọ́ ṣé kò sí nǹkan kan tẹ̀lé bàbá rẹ̀ ṣe sí? Ìṣeré eléyìí after thought lélẹ̀ ká ní ìmìlẹ̀ tó ti lóyún lè wá bá mi, àwọn tó ń wá bí mi máa ń gbà wọ́n mọ́ wọn ni mo ń ṣẹ́yìn fún yàn tó bá ní sùúrù sí ìgbà mẹ́rin ló máa fi bí tó bá dẹ̀ bí ìwà continue anything tó bá ń ṣe òun gbogbo fún ara ẹ̀ kò bẹ̀rù ara ẹ̀ torí pé ó fi ẹ̀mí ara tiẹ̀ gan wíwú òun bá rè kú káyọ̀ gbọ́ ètò ìrọ̀ṣẹ̀ débi I'm telling you gbogbo ẹ̀jẹ̀ rẹ̀ tó bá tán ó wà kú so kí lè rí ẹ̀ bó ṣe wà ẹ̀ kò lè bímọ náà kò ilé ọmọ yẹn ti bàjẹ́ àfi ká má gbàgbé miracle tán mo tó bá jẹ́ pé medical ni forget ó ti tán so ọlọ́run ara pẹ̀lú and you àwọn òògùn ẹbí wọn ṣe kọ́ fún ẹbẹ náà ni kò ṣe máa lò máa ṣì lò síra wọn sódà tí náà yẹn á lè tètè jiná wà òkè ṣùgbọ́n sorry gan ni wọ́n tún náà kàn ní disappoint me o ti expect ẹ sí. báwo bá gbàgbé ọ̀rá náà a ò ní rẹ́ ní àbáṣeré o
gbójú kúrò níwà ènìyàn ènìyàn sọ gbàdọ̀gún o. Ìwà òun kọ́ wá níyàn tó ńlá ni ó ń gbé ìmọ̀ kò ní. Ọlọ́run sọ pé máa bá mi nílé ọ̀rẹ́ mi yẹ mi sísí yẹ ẹ̀kú àǹkárá tán mú nì òdi ẹ̀ náà mo múra pé kí n máa lọ ẹ̀ bá má bá mi gan. ó dáa bí mo ṣe bá ń lé. àbùkù kàn mí lónìí ìyà jẹ mí mo ṣẹ̀sín. níbo. ṣùgbọ́n etí mo fi wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé mo ní ọ torí tí wọn ò bá nírú rẹ ni n bá ti pokùnso. àwọn aráalé wa ni o obìnrin kan tá a jọ ń gbélé tí wọ́n ń pè ní ìyá Ṣadé ni o lọ́sàn-án ni mo bá pe ọmọ ẹ̀ mo bá ní kó jọ kó jẹ́ kó ọmọ ìbá mi rọjà ríra nǹkan wá ọmọ pé wọn ò fẹ́ràn ọmọ dákàjẹ́ lọ́ba ní ọmọ ń ṣiṣẹ́ lọ mo bá ní sùúrù kí ni wọ́n ṣe mo ń láti ní sùúrù náà ni títí tọmọ ìfi ṣe tán ebi ń pa mí bẹ́ẹ̀ ni mo ń mú mára lọ́mọ bá ṣe tán mo bá pè padà pé tó ọmọ ti ṣe tán o mo fẹ́ rán ní ọjà ni o pẹ̀rẹ̀pẹ̀ lọ́ta mọ́ mi lọ́ba níyà ẹ fọmọ òun lọ́rùn lẹ̀ òun ò lè jẹ́ kéèyàn ọmọ òun ní òun ṣé mi ò rí bóyá òun ṣe mú tó ni òun ò lè jẹ́ kéèyàn ọba tó ń jẹ́ o òun ọgbà sọ mí di bí mo ṣe dá o òun ọgbà bó òun ọgbà wo ọmọbìnrin yìí àmọ̀ pé lọ́wọ́ ọmọ làárọ̀ nù ọmọ bẹ̀rẹ̀ sí ní nù mí lọ́rọ̀ ọ̀rọ̀ ńláńlá àpòsọ kìnnìkan ẹ̀kún ni nígbà wáyé mo wá rò padà mọ́ ni ṣáàgàn ní mímí ṣé bí mo lọ́mọ ìyá mi làwẹ̀ ní ó sì bímọ náà ṣe ọ̀sà bíi amọ́ tí n bá rè bá yóò fún mi nìkan nú ọmọ ẹ̀ tí wọ́n rí mọ́ tì káàkiri kò sì sẹ́ni tí wọ́n lè wí pé mi kọ́ mo bí bó ti jẹ́ ọmọ àbúrò mi ni ìdí nìyí tí mo fi wá bọ́ o bó ṣe fún mi lọ́mọ kan nínú àwọn ọmọ ẹ̀ tójú òfin ní tì mí ládùúgbò. àǹtí mi nǹkan tó bá jẹ́ tèmi tìyín ni. bẹ́ẹ̀ ni. nǹkan tó bá dẹ̀ jẹ́ tìyín náà tèmi ni. ṣe rí ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí màá wo nǹkan tá a máa ṣe sí i màá dẹ̀ bọ́kọ mi sọ ẹ̀yin náà mọ̀ wípé ẹ̀mọ̀ bó ṣe máa ń ṣe tọ́wọ́ pé àwọn èèyàn ẹ̀ ń sínú ní àwọn ọmọ fẹ́ wá gbọ́dọ̀ àwọn àbọ̀n fẹ́ wá bá àwọn ṣọlídé ṣe nǹkan kò ní sọ̀rọ̀ òtòrí pé ó jẹ́ èèyàn tèmi pẹ̀lú a máa complain mo ti ṣe gbá mo ti ṣàwo àmọ́ tí n bá ṣàlàyé gbogbo ohun tó ṣẹlẹ̀ fún ó dá mi lójú pé a gbọ́ sí mi lẹ́nu. ntọ́sẹ̀lẹ̀ náà ni wípé ọkọ rí ò lè gbọ́ àdúrà ọ̀rọ̀ bàǹtàbàǹtà báyìí kọ́ wá lóhùn ò ní fún mi lọ́mọ yóò fún mi ó di dandan kó fún mi. akọyin mo mojú fóònù mi sí. bí ẹ pé inú ilé gan fóònù mi wà ẹ jẹ́ kí n mú fóònù mi kí n pè wò ká bá a sọ. àwọn náà gbọ́dọ̀ pọ̀ ọmọ wọn wà dọ́ mi tó náà wá gbogbo tí mo sọ lẹ̀ yìí ó di dandan kó fún un lọ́mọ o ṣeun àríkẹ́. ta ni o. ẹ ká sùn mọ́. láàfíà ni o. àrùkọ mọ́. láti bo. ṣáléwá ni mo bẹ̀rẹ̀ mọ́. ṣé o sí nǹkankan. láti school ẹ̀ ní school mate mi ni so admission letter ni mo bá mú wá. èmi nìyá ṣáléwá. ok mọ́ èmi àti ẹ̀ lájọ ṣe so ìgbà tí wọ́n lọ gba tọ̀dọ̀ mi wọ́n pé kí n lo opportunity yẹn láti bọ́ náà gba tọ́jú ẹ̀ wá. o ṣé mo dúpẹ́ èmi mú bí ọmọ mi ni. àǹtí mi kí ló dé. tí kẹ́ni fi ṣe tí mi gba lẹ́tà. ẹ bá mi lẹ́tà jèrè. àfi lẹ́tà rẹ. má yẹ fún mi lẹ́tà. ní sùúrù. ẹ bá mi lẹ́tà jèrè. kí ló dé. ẹ ká sùn mọ́. báwo ni bàbá ọkọ rẹ. yes mọ́. ẹ jọ̀ọ́ báwo lẹ̀yin ṣe jẹ́. school mate ṣáléwá ni mímọ́ so ìgbà tí wọ́n lọ gba admission letter tèmi so mo máa ń pé kí n bá fi opportunity yẹn gba tọ̀dọ̀ ẹ̀ náà wà mọ́. òṣì bàbá mi ojú ò ní tí ẹ. ẹ jọ mọ́ mọ́mí ẹ̀ ni mo fẹ́ mú fún mọ́. èmi nìyẹ́ èmi ló fún. àǹtí mi ẹ ṣọ́ra yín gan kẹ́ ẹ má rí pupa ojú mi lọ́sàn-án yẹn kí ló dé gan ṣé oúnjẹ sọ̀rọ̀ àtọmọ kó má làálàá ni èmi bímọ ni èmi mo làwọn ọmọ mi orúkọ wa papọ̀ ni bàbá mi ó dá Ṣaléwá mọ̀ àbó ò dá mọ̀. ìyá. ó jọ yín àbí ó jọ mú. ó jọ yín mọ̀. èmi nìyá ẹ̀ èmi mo bí nǹkan mi kódà kìí ṣe òun nìkan mo bí ó lẹ́gbọ̀n wájú ó lábúrò lẹ́yìn àwọn mẹ́ta lọ́lọ́run jogún fún mi kí kú ọmọ pa àwọn ọmọ mi lọ́wọ́. ṣé pé ọmọ tó o bá bí àwọ̀ mi kì í ṣèmi mo bí. ó ṣe mo dúpẹ́. ok ma tó bá ti dé ẹ sọ pé pẹ́sìn ló mú wa fún. Yeah.